Owombo. Ẹ ṣé bàbá mi, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣé bàbá mi Andy Adùn. God bless you. God bless you, sir. Ǹjẹ́ ká. Májìrá o, májàrá ẹ, jẹ́ kó fi wọ́n kí owó election kó tún fi tàn ẹ́ jẹ lọ́dún ìwó. Ìyá jọ́. Oya ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, ẹja máa lọ, ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà, ọmọ Odùduwà, ilé tìyá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Ẹ ṣé mà, ẹ káàbọ̀. ọmọ Odùduwà, ilé tìyá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá nation, Yorùbá nation. Ẹ wo your killings, kí ni ká ṣe? Ọmọ Odùduwà, ẹja máa lọ. Yorùbá nation. Ẹ jẹ́ máa bá mi pé ètò ẹ ṣé wọlé. Ẹ ṣé mọ́mì mi Ọ̀dájú Balógun Abíọ́dún. Ẹ ṣé. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa bóyá. Odùduwà nation ò lè bá wa bóyá yìí o. Odùduwà nation ò lè bá wa bóyá. Yorùbá nation, Yorùbá nation. Bóyá ká lọ múra ká lè jọ sowọ́pọ̀. Ká lọ múra ká lè jọ sowọ́pọ̀. Ta ló lè mọ ìgbà? Tàbí àkókò tí jágbára lè dé. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé mà. Mọ́mì Ọ̀dádì, mọ́mì Balógun Abíọ́dún. Ẹ ṣé. Dádì mi Andy Adùn. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ máa bá mi pín ètò. Ẹ ṣeun gan sà. Májìrá o, májàrá ẹ, jẹ́ kó fi wọ́n kí owó election kó tún fi tàn ẹ́ jẹ lọ́dún ìwó. Ìyá jọ́. Oya ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, ẹja máa lọ, ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà, ilé tìyá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà, ilé tìyá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá nation. Ẹ wo your killings, kí ni ká ṣe? Ọmọ Odùduwà, ẹja máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá nation. Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa bóyá. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa bóyá. Odùduwà nation ò lè bá wa bóyá yìí o. Odùduwà nation ò lè bá wa bóyá. Yorùbá nation, Yorùbá
Yoruba nation. Oya ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ta ló lè mọ ìgbà? Tàbí àkókò tí jágbára lè dé. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gidi gan ni bàbá mi Olúwaṣeun Arówólò, dádì Ọláyẹmí Sunday. Ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò nígbà tá à ń gbádùn orin wa. Èmi náà ń pín ní ọ̀dọ̀ mi níbí báyìí. God bless you, sir and ma. Àdìrà o, má jàrá ẹ, jẹ́ kó fi wọ́n kí orú election kan tún fi tàn ẹ́ jẹ lọ́dún Èkó. Ìyá jọ́. Oya ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, ẹ jẹ́ a máa lọ, ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀wọ̀n kílèsì kí ni ká ṣe, ọmọ Odùduwà, ẹja máa lọ. Yorùbá nation, Yorùbá nation. Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Odùduwà nation ló lè bá wa kọ̀yà yìí o. Odùduwà nation ló lè bá wa kọ̀yà. Yorùbá nation, Yorùbá nation. Oya ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ta ló lè mọ ìgbà? Tàbí àkókò tí jágbára lè dé. Ẹ káàbọ̀, ẹ ṣé, mo dúpẹ́. Àdìrà o, má jàrá ẹ, jẹ́ kó fi wọ́n kí orú election kan tún fi tàn ẹ́ jẹ lọ́dún Èkó. Ìyá jọ́. Oya ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, ẹ jẹ́ a máa lọ, ẹ tú wa sílẹ̀, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá nation. Ọmọ Odùduwà ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀wọ̀n kílèsì kí ni ká ṣe, ọmọ Odùduwà, ẹja máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá nation. Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Odùduwà nation ló lè bá wa kọ̀yà yìí o. Odùduwà nation ló lè bá wa kọ̀yà. Yorùbá nation, Yorùbá nation. Oya ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ká lọ múra kàdéjọ sowọ́pọ̀. Ta ló lè mọ ìgbà? Tàbí àkókò tí jágbára lè dé. Mo ń kí wa pé ẹ káàbọ̀, a kú ọjọ́ ajé ní, a kú bí gbogbo ẹ ṣe ń lọ, a kú oríire, a kú ojú lọ́nà, ó máa ṣojú ẹ̀yin àti èmi ní àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, mo fẹ́ kí n resend díẹ̀ sí ni ká tó tẹ̀síwájú. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jẹ́ ká máa gbọ́, ẹ jẹ́ kí n tún play orin mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ọkàn mo ń ro nǹkan kan ní kí n tó wá. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló ń já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná, báwo ni lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á
sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Bí pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí, ẹ̀yin tẹ́lẹ̀ ìwà ni pé wọ́n.
káàbọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo wa bá wà tí a ní àǹfààní láti wà ní orí ìkànnì yìí. Mo kí wa pé a kú ọjọ́ ajé, ajé á fi ilé gbogbo wa ṣe ibùgbé. Mo kí ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá mi. Kí a tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ gbọ́ orin yìí lẹ́ẹ̀kan sí. Ó ní ìdí kan tàbí pàtàkì tí mo ṣe fẹ́ ká gbọ́ ilé yìí kí a tó tẹ̀síwájú. Ṣé ẹ ti ń bá mi pín ètò? Ẹ gbọ́ orin yìí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Mo fẹ́ kẹ́ di nǹkan kan mú níbẹ̀, kẹ́ ẹ máa tẹ̀síwájú. Má dira o, má jara ẹ, jẹ́ kó fi wọ́n kí owó election kan tún fi tàn ẹ́ jẹ lọ́dún ìbò. Ìyá jọ́. Ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, ẹja máa lọ, ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀, káyà máa lọ. Yorùbá, Yorùbá nation, Yorùbá, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà, ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá nation, Yorùbá, Yorùbá nation. Ọmọ Odùduwà, ilé ti yá, ọmọ Odùduwà, káyà máa lọ. Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀wọ̀n kílèsì, kí ni ká ṣe? Ọmọ Odùduwà, ẹja máa lọ. Yorùbá nation, Yorùbá nation. Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa kọ̀yà. Odùduwà nation ò lè bá wa kọ̀yà yìí o. Odùduwà nation ò lè bá wa kọ̀yà. Yorùbá nation, Yorùbá nation. Bóyá ká lọ múra ká lè jọ sowọ́pọ̀. Ká lọ múra ká lè jọ sowọ́pọ̀. Ta ló lè mọ ìgbà tàbí àkókò tí jágbára lè dé? Òun nìyẹn o. Awólọ́wọ̀, bàbá Awólọ́wọ̀ ó gbìyànjú títí wọn ò rí ṣe. Bàbá MKO Abíọ́lá wọ́n gbìyànjú títí wọn ò rí ṣe. Bọ́lá Ìgè, bàbá wa Bọ́lá Ìgè, wọ́n gbìyànjú títí wọn ò rí ṣe. Àsìkò náà rí, ẹ jẹ́ ká lọ nínú àdúrà. Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́, a fi ògo àti ìyìn fún orúkọ mímọ́ yín, ẹ gbọ́ pé àti ìyìn wa. A fẹ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yín, iṣẹ́ yín ni eléyìí. Olúwa, ẹ bá wa tẹ̀síwájú, ẹ gba gbogbo ògo, ẹ fi iná la ètò yìí kọjá. A dúpẹ́ nítorí pé àwa ní ìgbàgbọ́ àti ìdánilójú pé Yorùbá nation ó ti di ṣíṣe, ó ti ṣeéṣe, ó àti gba orílẹ̀-èdè wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Gbogbo àwọn adarí wa, Olúwa ẹ wà pẹ̀lú wọn, ẹ kó sí wọn nínú. Olúwa, ẹ jẹ́ kí wọ́n mú wa dé ilẹ̀ lérí yìí láyọ̀ àti àlàáfíà. Lẹ́ẹ̀kan sí, ẹ fi iná la ètò yìí kọjá. Ẹ gbẹ́nu mi sọ̀rọ̀ Ọlọ́run, ẹ ṣàánú fún wa o. Ẹ gbọ́ kí ẹ fi àánú dáhùn. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Ẹ jẹ́ kí mò ń kí gbogbo wa bí a ṣe ń wọlé. Màá dá orúkọ gbogbo wa pátápátá ní kọ̀ọ̀kan. Tí a bá gbọ́ orin orílẹ̀-èdè wa tán, ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa.
Yoruba nation, no going back. Bẹ́ẹ̀ni, no going back. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa. Mo kí àwọn bàbá mi tí wọ́n ń ṣe iṣẹ́ Yoruba nation. Àwọn bàbá Bánjí Akíntóyè, bàbá Chief Imam Yoruba nation, bàbá olóyè Sunday ọmọ Adéyẹmọ, màmá wa obìnrin bí ọkùnrin, màmá Modúpẹ́ Onísìrí pé ẹ kú iṣẹ́ o, àti àwọn bàbá yòókù gbogbo tí a ò lè dárúkọ, ṣùgbọ́n tí wọ́n pé Ọlọ́run Ẹlẹ́dàá tó mọ̀ wọ́n, a kí wọn pé wọ́n kú iṣẹ́. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo nínú Olúwa pé ẹ kú iṣẹ́ takuntakun. Yes, torí ọ̀rọ̀ máa dé ọ̀dọ̀ tiwọn náà. Àwọn bàbá wa nínú iṣẹ́ ìránṣẹ́, àwọn bàbá wa àti àwọn màmá wa nínú iṣẹ́ ìránṣẹ́, àwọn imam, àwọn àfà, ẹ kú iṣẹ́ takuntakun. Àwọn tàbáláyé náà, mo kí gbogbo wa. Àwọn tí wọ́n ń ṣe ní ọ̀nà òtítọ́, tí wọn ò fi kan pè kan, tí wọn ò fi dúdú pè funfun, pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́ fún gbogbo wọn o, fún àwọn tó bá ṣe ní ọ̀nà òtítọ́. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa ní ìkọ̀ọ̀kan. Bàbá mi Andy Andrew, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé mo dúpẹ́. Mo kí dádì ọmọ mi Balógun Abíọ́dún, ẹ ṣé gidi gan ni o. Dádì mi Olúwaṣeun Arówólò, ẹ káàbọ̀ sí orí ètò. Dádì Ọláyẹmí Sunday, ẹ ṣé mo dúpẹ́. Dádì Ahmed àlejò lówó, bẹ́ẹ̀ ni o, àlejò lówó. Moruf, ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè, sí orí ètò. Yorùbá ni wàhálà ara ẹ̀, kí ló kan? Okay, ẹ káàbọ̀ dádì mi Onwande Matthew, ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ ṣé dádì mi Yusuf Tajudeen, dádì mi Akeem Kọ́lá, ẹ ṣé mo dúpẹ́. Dádì mi Wande Matthew, ẹ ṣé, ẹ ṣé. Bàbá mi bàbá Olúfúnkẹ́ Ìyálájé, dádì mi Moses Adeleke, ẹ káàbọ̀ dádì mi, ẹ máa pẹ́ fún wa o láṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́ kò ní rẹ̀yìn. Mọ́mí Monsurat Raji, ẹ káàbọ̀. Dádì Akeem Kọ́lá, ẹ ṣé mo dúpẹ́. Dádì Shaheed Ọlámídé, dádì mi Adélẹ́yẹ Omídìran, ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ni dádì mi Moses Adeleke, Yorùbá nation, no going back now. Bẹ́ẹ̀ ni dádì bàbá mi Albusa Eba Care Services, ẹ ṣé. Abba, okay, àgbo àwọn, ẹ káàbọ̀ sí orí ètò bàbá mi, ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi Basiru Abdulsalam, ẹ ṣé gan ni sir, God bless you, ẹ ṣé mo dúpẹ́. Mọ́mí Bọ́látitó Ọlábọ̀dé, mo kí yín o, mo kí yín gidi gan ni mà, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ ṣé mo dúpẹ́. Yorùbá nation, no going back. Bẹ́ẹ̀ ni, no going back. Bẹ́ẹ̀ ni dádì mi Adélẹ́yẹ Omídìran, ẹ ṣé, keep going, ẹ ṣé mo dúpẹ́. Thanks for your support. Ẹ̀yin tí mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin kan, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi, tó yẹ pé wọ́n ní kí ló ń ṣẹlẹ̀, àwọn ògbúrò mi, Ọlọ́run kò sí nǹkan kan, mo kàn bí sì díẹ̀ bákan ni, Ọlọ́run máa nífẹ̀ẹ́ sí yín o, ẹ ṣé mo dúpẹ́. Tí ẹ jẹ́ kí n kọ́kọ́ orin kan. Jésù, ẹ̀yin tẹ́ bá jẹ́ onígbàgbọ́, ẹ má bínú sí mi nítorí pé eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. This is Dr. Oṣuọlálé. Okay, Dr. Oṣuọlálé, ẹ ṣé gidi gan bàbá mi, ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi pín ètò bẹ́ẹ̀ ṣe wọlé. Jésù ni balógun ọkọ̀ nínú àsìkò tá a wà yìí. Jésù, òun ni balógun ọkọ̀, òun ni balógun ọkọ̀ Yorùbá nation. Èmi máa rọ̀ wá, mo máa bẹ̀ gbogbo wa pé kí ni, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀, torí pé Ọlọ́run Elédùmarè tó tẹ̀lé Yorùbá dó, òun ni ó ń wa ọkọ̀ Yorùbá nation. Bó tilẹ̀ wù kí ìjì lọ́tùn lósì kó máa jà, àwa á borí, nítorí pé ìpìlẹ̀ tí Ọlọ́run tó fi lélẹ̀ ni. Bí orin tí ta kọ tí ẹ gbọ́ kí a tó bẹ̀rẹ̀ ètò, bàbá Awólọ́wọ̀ wọ́n ṣe títí wọn ò rí ṣe. Bàbá wa MKO Abíọ́lá, àwọn náà ṣe títí wọn ò rí ṣe. Bàbá olóògbé èèyàn Bọ́lá Ìgè, àwọn náà ṣe títí wọn ò rí ṣe. Ó wá kù sí ọwọ́ ẹ̀yin àti èmi, nítorí pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ní àsìkò yìí. Àsìkò náà rèé, ó dẹ̀ dá mi lójú pé ó ti ṣeéṣe. Yorùbá nation àti bí ọmọ tuntun
Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ti dúró. Ẹ jẹ́ ká dúró tán. Ẹ má jẹ́ ká fi pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lọ́tùn lósì. Ẹ má jẹ́ ká mikàn. Ẹ jẹ́ ká dúró tán. Ẹ jẹ́ kí ẹ̀yin àti èmi, ẹ jẹ́ ká sọ fún ara wa pé Yorùbá nation no going back. Ẹ jẹ́ ká sọ fún ara wa pé Yorùbá nation ó ju gbogbo nǹkan yòówù tó lè wù lọ. Bàbá mi olóyè, mo kí yín, bàbá mi Yorùbá nation, bàbá mi olóyè Babájídé, ẹ pẹ́ fún wa, ẹ ṣé gidi gan sà. Mo kí dádì mi, ọmọ ìyá mi àtàtà, Dr. Michaela, ẹ ṣé o, ojú òní tì yín, àjọṣe wo ò ní bàjẹ́. Ẹ má jẹ́ ká mikàn, ẹ jẹ́ ká dúró tán. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé nítorí pé kí ni ìran wa, òun lẹ jẹ́ ká ló ṣe pín ni, ló ṣe pàtàkì, ló ṣe kókó. Ìran wa lẹ́yìn àti èmi là ń jà fún láti kó ìran wa kúrò nínú oko ẹrú, láti sọ oko ẹrú àwọn Fúlàní olórí burúkú yìí, láti sọ pé kí ni ó ti tó gẹ́, láti sọ pé ìlú tó jẹ́ wípé ó ní òfin ṣùgbọ́n wọn ò tẹ̀lé òfin, ìlú tó jẹ́ pé àwọn Fúlàní wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n, kò dẹ̀ sẹ́ni tó lè mú wọn sí. Bàbá mi, ọmọ ìyá mi àtàtà, ọ̀gá mi Dr. Michaela, ẹ ṣé gidigidi gan, ẹ káàbọ̀, ẹ kú àdúrótì, ẹ kú gbogbo gbà, àjọṣe wo ò ní bàjẹ́ o. Mọ́mì nǹkan àti àwọn ọmọ mi, mo dúpẹ́ o, mo mọ̀ lóore, ẹ ṣé, ẹ kú gbogbo gbà. Tí a bá rántí, ẹ wo orí àkọlé mi, orí ọ̀rọ̀ mi ó pín, ó pọ̀ lénìí, mo máa sọ̀rọ̀ general ni, ṣọ́rọ̀ mi yé yín, àwọn nǹkan mi wà tí ò sí ní orí àkọlé ètò yìí tí mo dẹ̀ máa mẹ́nu lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni, ó ṣe pàtàkì fún ẹ̀yin àtèmi, ẹ jọ̀wọ́ fún ìdí eléyìí, ẹni tó bá rí ètò pín, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín. Dádì Kàmọ́rù Ṣóbọ̀, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Àkọ́kọ́, ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ ní orí arákùnrin wa, arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Segun John Owombo. Segun John Owombo, ẹ káàbọ̀ bàbá mi ọdún ọmọ Ògún, ẹ ṣé, God bless you sir, ẹ pẹ́ fún wa, àjọṣe wo ò ní bàjẹ́, mo dúpẹ́. Ẹ wo arákùnrin yìí, ta ni arákùnrin tí wọ́n ń pè ní Segun John Owombo? Irú èèyàn wo ló jẹ́ ní ìlú mùjẹ̀mùjẹ̀yan? Ọmọ ọ̀ràn wo ni? Irú iṣẹ́ wo ló ń ṣe? Kí ni ìjà tó ń jà fún? Ṣé ìjà ẹbí ló ń jà ni? Ṣé ìjà àti ara ẹ̀ ló ń jà ni? Àbí ìjà ti àwọn mẹ̀kúnnù? Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ ó yẹ kí wọ́n mú? Ǹjẹ́ ó yẹ kí wọ́n tì mọ́lé? Kí ni ìdí ẹ̀ tí wọ́n ṣe tì mọ́lé? Kí ni ẹ̀ṣẹ̀? Nǹkan tí èmi àti yín tá máa jíròrò nìyẹn, a máa kọ́ bẹ̀rẹ̀ ní orí ẹ̀. Ìlú tó lófin ní gbogbo ìlú tí wọ́n máa ń lọ ní ìlú òyìnbó káàkiri, ǹjẹ́ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún irú nǹkan tí arákùnrin yìí sọ? Tó bá yẹ pé wọ́n ń ṣe nǹkan tí ò dáa ní ìlú òyìnbó, ǹjẹ́ wọ́n máa gbé arákùnrin yìí? Ǹjẹ́ wọ́n máa tì mọ́lé? Ǹjẹ́ wọ́n máa ja ìjẹ̀bi? Gbogbo àwọn nǹkan báyìí, òun ni àdìjọ máa sọ nípa ẹ̀ ní èní. Ẹ jẹ́ ká ro àròjinlẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀yin àtèmi, a ní láti ṣe kíni? A ní láti jí, a ní láti fọwọ́sowọ́pọ̀, a ní láti pa pé ìwọ ò tó mi, èmi ò tọ́, ìwọ ló jù mí lọ, èmi ni mo jù ẹ́ lọ. A ní láti ká gbé gbogbo pé ẹ̀tanú kẹ́ni má ní. A ní láti gbé jù sí ẹgbẹ́ kan, ká dìjọ fọwọ́sowọ́pọ̀ fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká wo arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Segun John Owombo. Òun rèé. Mo kí yín Dádì Adékúnlé Ramon. Ẹ gbọ́ nǹkan tó ṣe o, ẹ máa wò ó. Pé mo sọ fún yín pé ẹ má bà orílẹ̀-èdè jẹ́, gbogbo yín pátápátá, mo dá táǹkà yín dúró, gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé ọ̀gá ti ń pè mí, ọ̀gá pátápátá ti ń pè mí. Ebi ọmọ èèyàn tó jẹ́ pọ̀ ọ̀gá o, but èmi ni pé kí n fi gbogbo ìrìn àjò ilé ayé mi kí n fi jà fún kọ́ńtì, but tó bá ti sọ pé wọn ò gbà bẹ́ẹ̀ fún ní gbogbo apá pín, wọ́n fi iṣẹ́ òun lẹ̀ fún wọn. Sílẹ̀ tó kàn mí. Tó ti rí àwọn mọ́tò tí mo mú lélẹ̀, gbogbo wọn pátápátá mo dá wọn dúró, wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè mí náà pé èmi pé wọ́n fojú mi rí èèmọ̀ pé ọ̀gá ti ń pè mí, wọ́n ní kò sílẹ̀ tó kàn mí, máa fi iṣẹ́ òun lẹ̀ fún wọn. Mo ní ọ̀pọ̀lọpọ̀ certificate tó yẹ kó mo lè fi ṣẹ́ láàbúrò, mo lè fi ṣẹ́ lẹ́níwẹ̀ẹ́. Síbẹ̀ ẹ bàlújẹ́. Let's wait and see. Ó ní kọ̀ǹtólà ń pè ta ni? Èmi ẹ̀bí soríire láyé. Kí Tinubu máa gbọ́, ó wo gbogbo bó ṣe ń bọ́ wọn fi ìyà jẹ gbogbo àwọn ọmọ Yorùbá, ó ti rí wọn. Ibà ẹ̀ mọ wà.
mo ti ṣe 11 years ń bá wọn gbé mi síbi kan tó darí mi ò sí ní sẹ́ńtẹ́tà mi ò sí ní àpápá mi ò sí ní sẹ̀mẹ́bọ́dà èmi máa ń dìbẹ́ǹdì kọ́ńtì ẹ̀wọ̀ torí pé mo kọ́ tó wà bí èkó lọ sí another country tí mo dẹ̀ wà ní àti kọ́ńtì so màá wá di kọ́ńtì tí ò lè ṣe láyé ẹ̀ sọ̀tẹ̀ gbogbo wọn pátápátá wọn ní kọ̀ńtọ́là ń pè kọ̀ńtọ́là kò ti da fún kọ̀ńtọ́là tó fẹ́ máa jí owó àbí tó fẹ́ máa jí epo wọ́n fún mi 100 naira nù ẹ̀ and I put my job online I'm a diligent Yoruba man ẹ̀ tí wọ́n bẹ̀ gbogbo àwọn mọ́tò yìí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ẹ̀ tí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon so tí wọ́n bẹ̀ so tó bá pa mí if they kill me you people have to understand that this is the conspiracy from the pit of hell are we one? No. How to look at it? Thank you. Facebook straight post it online. Ẹ wojú arákùnrin yan dáadáa o ẹ jọ̀wọ́ ẹ bá mi wojú wọn dáadáa ká tó bẹ̀rẹ̀ ká tó tẹ̀síwájú Iron Lady ìyá wa my beautiful mother ẹ káàbọ̀ sí orí ètò wa o ẹ ṣé ẹ ti rí arákùnrin tí wọ́n ń pè ní Segun John Owombo òun nìyàn kí ni ṣe ti gbọ́ nǹkan tó sọ ẹ̀ṣẹ̀ tí arákùnrin yìí ṣẹ̀ tí wọ́n fi ní kí wọ́n gbé ni wípé ó ń dá wọn dúró láti máa gbé epo kúrò ní ìlú orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó yẹ pé wọ́n ń ṣe àwọn ènìyàn bí ìgbà tó yẹ bí ẹranko tí ẹ̀mí àwọn èèyàn jọ wọ́n lójú tó jẹ́ pé àwa gangan la ní epo tí wọ́n ń gbé lọ sí Cameroon ó ń dá wọn dúró pé kí ni kí wọ́n má ṣe é òun ni ìdí tí wọ́n ṣe gbé nìyẹn o ìdí tí wọ́n ṣe tì í mọ́lé nìyẹn o ẹ̀yin abiyamọ ẹ̀yin ọmọlúàbí òdodo ẹ̀yin Yorùbá ọmọlúàbí Yorùbá ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá àtàtà ẹ jọ̀wọ́ ẹ máa type ẹ̀ pé kí ni kí wọ́n free Segun John Owombo nǹkan kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ kú Segun John Owombo kò gbọ́dọ̀ kú kí ló dé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Dádì Kúnlé Adéyẹmí Dádì Ọlánìpẹ̀kun Táíwò God bless you ẹ ṣé gan ni sà kí ni ẹ̀ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn sọ òtítọ́ ni ìlú tó yẹ pé ẹni tó bá sọ òtítọ́ olóòótọ́ ìlú òun ni ìkà ìlú tó yẹ pé ẹni tó bá ti sọ òtítọ́ bó o bá o pa bó o bò bú lẹ́ṣẹ̀ arákùnrin Segun Owombo John ó dúró lórí òtítọ́ ó ń jà fún ìran Yorùbá ọmọ ọkọ ojúlówó ọmọlúàbí nìyẹn ọmọ akíkan tí kì í ṣojo kò bẹ̀rù bí ó ṣe ń sọ tó ń dá wọn dúró tó ní kàn má lọ ṣe rántí nǹkan tó sọ ó lóun ò bẹ̀rù ó sọ pé ó tún lálẹ́ wọn ọmọlúàbí ọmọ Yorùbá tá à ń sọ nìyẹn kò bẹ̀rù nǹkan tó ohunkóhun ìyówù tó bá lè dé èmi mọ̀ pé Ọlọ́run yóò yọ nítorí pé ó ń jà fún ìran ẹ̀ òun náà sọ pé kí ni ó ní kí Yorùbá dá dúró pé gbogbo eléyìí gbogbo rẹ̀ jẹ wọ̀nyí kò gbọ́dọ̀ máa lọ báyìí kò gbọ́dọ̀ máa tẹ̀síwájú báyìí ìlú tó jẹ́ pé ẹ̀yin gangan ni epo wà ní ibẹ̀ ẹ wá ń gbé epo irú rẹ̀ jẹ wọn ló tún tó bẹ̀ torí Ọlọ́run ẹ wá ń kó epo láti ibẹ̀ ẹ ń gbé lọ sí Cameroon ǹjẹ́ ẹ mọye tí wọ́n ń ta kerosene ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan ǹjẹ́ ẹ mọye tí wọ́n ń tà ó tún wá wọ́n kò tiẹ̀ tún wá sí rárá ṣé mọ̀ ṣé gbogbo nǹkan wọ̀nyí ni arákùnrin yìí rí ó dẹ̀ ń pe Tinubu sí àkíyèsí pé Tinubu ó wà níbẹ̀ wọ́n fi ìyà jẹ ìran Yorùbá ó dẹ̀ dákẹ́ ó fọwọ́ lẹ́rán ó dẹ̀ ń wò ó ń sọ pé ìwọ ló kàn ìwọ ẹ̀ṣẹ̀ tí arákùnrin tí wọ́n ń pè ní Segun Owombo John tó ṣẹ̀ nìyẹn tí wọ́n fi lọ gbé ní Àbújá order from above tí wọ́n fi ní kó mórí wá kó kọrùn nítorí pé ó sọ òdodo tí ẹ bá wò dáadáa ẹnikẹ́ni tí ó bá ti sọ òdodo ní ìlú yẹn tí wọn ò bá pa wọn á tì mọ́lé wọn á fún wọn ní nǹkan jẹ wọn á fún wọn ní tíì mu wọn á fi nǹkan sínú oúnjẹ wọn ṣé ìlú nìyẹn tẹ ẹni tó bá dákẹ́ tó bá ń wò tí ò bá kàn yín lẹ́nìí ó máa kàn yín lọ́la nǹkan burúkú kò ní ṣẹlẹ̀ sí ẹ̀yin àtèmi ṣùgbọ́n fún ìdílé yìí la ṣe ní láti ṣe kíni láti fọwọ́sowọ́pọ̀ láti ṣe kíni láti declare orílẹ̀-èdè wa láti gba orílẹ̀-èdè wa Ọlọ́run sì gbà fún wa ó wá kù sí ọwọ́ ẹ̀yin àtèmi
ara nǹkan tí arákùnrin Ṣẹ́gun Owombo tó sọ nìyí, ara ìrẹ́jẹ, àbẹ́yìn ò rí pé ìrẹ́jẹ ni, tó jẹ́ pé àwa gangan la ní epo, ìlú tó jẹ́ pé àwọn ló ní epo bẹ̀ tó yẹ kó máa ṣe àǹfààní, tó yẹ kí wọ́n máa fi owó bẹ̀, kí wọ́n máa fi ṣe kíni, kí wọ́n fi tún ọ̀nà ṣe, kí wọ́n máa fi sanwó iléèwé ọ̀fẹ́, kí ilé ìwòsàn tó dájú tó péye wà, kí iná kó máa wà ní gbogbo ìgbà. Wọn wá ṣe nǹkan tí arákùnrin yìí jà fún nìyẹn, nǹkan tó ká lára nìyẹn, pé kí ló dé, ìyà yìí ti pọ̀ jù, kò gbọdọ̀ máa lọ báyìí. Ẹ máa táìpù ẹjọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká máa pariwo síta pé ìrẹ́jẹ, injustice, òun ni wọ́n ṣe mú, ni wọ́n ṣe tì mọ́ ilé, wọ́n fi ọwọ́ ọlá gbá lójú. Tí ẹ bá rántí, ẹ máa rí pé bàbá wa Fẹ́mi Fálànà, àwọn náà ti dá sí ètò yìí, wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí pé kò dáa. So ọmọlúàbí, ọmọ Yorùbá tó bá bẹ̀rù Ọlọ́run, tó bá gbọ́n, tó bá rántí ìran, tó bá rántí ọjọ́ àti sùn, ó máa mọ̀ wípé kí ni Ṣẹ́gun Owombo kò jà fún ara ẹ̀, bí kò ṣe pé ó ń jà fún ìran Yorùbá. Ẹ káàbọ̀ màmí Felicia Awẹ, ẹ ṣé màmí, ẹ pẹ́ fún wa mà. Ó ń jà fún ẹ̀yin àti èmi, ìjà wa ló ń jà, torí ẹ̀yin àti èmi ni wọ́n ṣe tì mọ́lé. Ìdí nìyí káwa náà wá ṣe kí ni, ká gbé ariwo síta, ká bẹ̀rẹ̀ sí ní pariwo síta. Tó bá ní ìlú òyìnbó káàkiri, kò sí nǹkan tó jọ, wọn ò lè dán wò. Kí ló ṣẹlẹ̀ sí freedom of speech? Freedom of speech, kí ló ṣẹlẹ̀ sí? Ṣebí wọ́n ní, ṣé wọ́n ní, ẹ bèrè, ṣé Buhari mọ ìtumọ̀ freedom of speech? Ṣé ó mọ ìtumọ̀ ẹ̀? Màlàmí tó jẹ́ general kíni wọn, attorney general, Màlàmí olórí burúkú ọmọ àlè, ǹjọ́ mọ ìtumọ̀ freedom of speech? Kí ló ṣẹlẹ̀ sí? Ṣé téèyàn bá ti sọ òtítọ́, freedom of speech, ó ní right láti sọ nǹkan tó, ó ní right, ẹ̀tọ́ ẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ ìlú. Èmi ò rí ìlú kan tí wọ́n ń ṣerú ẹ̀ ní gbogbo àwọn ìlú orílẹ̀-èdè wọ̀nyí, kò sí ìlú kan tó ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ń ṣe bí Ọlọ́run, wọ́n ń hùwà bí Ọlọ́run, kò dẹ̀ ṣẹ̀yìn Tinubu. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká máa pariwo síta, ẹ fi Ṣẹ́gun Owombo, ẹ bá wa fi sílẹ̀, kò pààyàn, kò jalè, kò dófàdíya, kò gbọ́mọ, kì í ṣe oníjìbìtì, ó ń jà fún ẹ̀tọ́ ìlú ẹ̀ ni. Segun John Owombo is a prisoner of conscience. Bẹ́ẹ̀ ni sà. Fún ìdí eléyìí, ẹ bá wa fi Segun John Owombo, ẹ bá wa fi sílẹ̀. À ń rọ̀ yín, à ń bẹ̀ yín ni, kò gbọ́dọ̀ kú. I've said time and time before that the longer we wait before we declare Yoruba as a country, the more we will continue to put people's lives in danger. Well, bẹ́ẹ̀ ni sà, mo agree sà, mo agree pẹ̀lú yín sà, dádì mi and Adùn. Ọlọ́run máa gba ìṣàkóso. Èmi mọ̀ pé ṣe mọ̀ bí nǹkan tí mo sọ síwájú. Ẹ má jẹ́ ká fòyà, ẹ jẹ́ ká gbẹ́kẹ̀ wá lé Ọlọ́run, because ó pẹ́ ó yá nínú ọdún yìí náà ni. A gbọ́ pé bó tiẹ̀ ṣe é ṣe, a gbọ́ declaration, a gbọ́ ó ti ṣẹlẹ̀. Nínú ọdún tí a wà nínú ẹ̀ yìí, lágbára Ọlọ́run àti orílẹ̀-èdè wa, Ọlọ́run ti gbà fún wa. Ọdún tí a wà nínú ẹ̀ yìí, Yorùbá nation ó máa jáde. Ọlọ́run ti gbà fún wa o, ṣùgbọ́n nínú ẹ̀mí, ṣùgbọ́n nínú ara, sí gbogbo ayé, tí gbogbo orílẹ̀-èdè yóò mọ̀ pé a tún ti ní ọmọ tuntun kan, òun tí èyí ti ṣe orílẹ̀-èdè Yorùbá, ó máa tó ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè, láṣẹ gbogbo àwọn alálẹ̀, lágbára gbogbo àwọn tó tẹ̀lé Yorùbá tó, lágbára Ọlọ́run. Ìfẹ́ tí Olúwa òun ló máa ṣẹ nínú ọ̀rọ̀ Yorùbá nation. Àtọjọ́ tẹ̀mí ti rìn, àtọjọ́ tí mo ti délé ayé, èmi ò tí ì rí Ọlọ́run kó sọ̀rọ̀ kó má wá sí ìmúṣẹ. Kò sí, ó pẹ́ ó yá, ìlérí Ọlọ́run ni. Yorùbá nation, ìpìlẹ̀ tí Ọlọ́run fi lélẹ̀ ni, tó
tó dẹ̀ jẹ́ pé nínú ọdún yìí ó máa wá sí ìmúṣẹ ó ti di dandan báyé fẹ́ báyé kọ̀ bí Tinubu fẹ́ bí Tinubu kọ̀ Yorùbá nation ó ti wá sí ìmúṣẹ. Mo kí yín mọ́mì mi Àní Bọ́lájí ẹ káàbọ̀ mọ́mì mi. ṣé gbọ́ ìyàn ti kúrò níbẹ̀ ẹ jẹ́ ká múyàn kúrò níbẹ̀. Ṣẹ́gun John Owombo ẹ bá wa fi sílẹ̀ ẹ bá wa fi Ṣẹ́gun John Owombo ẹ bá wa fi sílẹ̀ kò jalè kò pààyàn ó ń jà fún ẹ̀tọ́ ìlú ẹ̀ ó fẹ́ràn ìran ẹ̀ bẹ́ẹ̀ni àtèmi ṣe fẹ́ràn ìran Yorùbá ni Ṣẹ́gun John Owombo ṣe fẹ́ràn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí wọ́n fi tì í mọ́lé nìyàn so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo kán bá wa fi sílẹ̀. Mo kí yín dájì mi Àlàó Ṣeun ẹ pẹ́ fún wa sà. Hello bàbá mi ẹ káàbọ̀ sórí ètò sà. Dr. Michaela. Ẹ ṣe máa yára jẹ́ ẹ pẹ́ fún wa ọlọ́run àdáni sí. Àmì ò àtẹ̀yìn náà sà ṣe sà. Ẹ̀dẹ̀ ní fọkàn ìrìn àjò yìí láṣẹ. Àmì àṣẹ Èdùmàrè ẹ ṣe bàbá mi. Àmì ò àtẹ̀yìn náà sà. Ẹ ṣe mà. Ṣé rí ẹ má bínú kẹ tó tẹ̀síwájú mo kàn fẹ́ sọ nǹkan kan. Mo fẹ́ pe àkíyèsí àwọn èèyàn wa sí nǹkan kan. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a ní ẹ̀jẹ̀ lọ́rùn. Tí ẹ̀jẹ̀ tó ń flow nínú iṣan ara wa tí ẹ̀jẹ̀ tó ń sàn bẹ́ẹ̀. Ta ní mọ̀lẹ́bí tí wọ́n wà ní abúlé mú wọn lẹ́rú tó yẹ pé oníkálukú wọn náà oníkálukú wa la léèyàn tó wà nínú iṣẹ́ ìjọba. Irú iṣẹ́ yòówù tó wá wù kán máa ṣe mo fẹ́ jẹ́ ká máa rántí ọ̀rọ̀ àwọn Yorùbá tó ní ká tó dá ọmọ ẹyẹ lóró kí ká fi ọ̀rọ̀ ká fi rora ẹni. Ẹ máa rí nípa bàbá mi. Orí àwọn kan tí àmì àṣẹ Èdùmàrè orí àwọn kan tí wọ́n sì ń sọ̀rọ̀ tí wọ́n ní ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí àti àwọn èèyàn kọ̀ọ̀kan tí nǹkan ti ṣẹlẹ̀ sí pé distraction náà fẹ́ fi ṣe sí wa pé káwọn èèyàn má dá sí ẹ jọ ọmọ Yorùbá mo fẹ́ bẹ̀ wá o mo fẹ́ bẹ̀ wá ẹ má tẹ́tí sírú àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan nǹkan tó kọjú sẹ́mi ó lè kọ ẹ̀yìn sí ẹ̀ kó ń ṣèjà o àtẹ̀wá bú àwọn tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ jẹ́ ká tiẹ̀ gbà pé ọ̀gbẹ́ni ó ti ń ṣiṣẹ́ ń bẹ̀ tipẹ́ ṣọ́ṣẹ̀ṣẹ̀ ń rí ni ẹ já gbà bẹ́ẹ̀ pé gbogbo ìgbà yẹn ojú ẹ̀ dì ní conscience ẹ̀ ò pìkì ẹ̀ ń gbà yẹn bọ̀ ní ìsinyìí ni conscience ẹ̀ pìkì ẹ̀. ṣé ìgbà tí Fúlàní bẹ̀rẹ̀ sí pààyàn gbàrà àbí tán bẹ̀rẹ̀ sí ṣàṣemáṣe ṣé òun ni gbogbo wa jáde ká bẹ̀rẹ̀ sí pariwo ní rárá náà ìgbà tó ju gbogbo wa tó ṣí síbẹ̀ ìgbà tó kẹ́ni each and every one of us along the line ìgbà tí ọkàn wa ṣí tí iye wa ṣí sí tójú wa là síbẹ̀ pé òótọ́ ni kinní yìí ó ń jọra wọn òun lóníkálukú la bẹ̀rẹ̀ sí kópa tá à ń kó. so ọ̀gbẹ́ni yẹn náà lẹ́nu iṣẹ́ ó lè má ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. ó lè jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ lórí agitation yìí náà ló fóun náà lágbára bóyá tẹ́lẹ̀ ó ròyìn pé tóun bá sọ̀rọ̀ kí lóun fẹ́ dá ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀ sí kan tó ṣe àmọ́ ní ìsìn òwò àwọn ọmọ Yorùbá ti dìde wọn láwọn fẹ́ lọ ọmọ Yorùbá ni mí ibi mo ti ṣiṣẹ́ tẹ̀ tipẹ́ tí kinní ti ń ṣẹlẹ̀ tí mi ń sọ̀rọ̀ ó yá bí dàda ò bá lè jà ó lábúrò tó gbójúlé. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nítorí pé àwa Yorùbá ti rí pé kinní yóò dáa àwọn ọmọ Yorùbá dẹ̀ máa wà pẹ̀lú mi. ìjà wa kan ṣáà ti dàrú lọ sọ́nà yẹn ìpè ó ní nǹkan kan tó fún ní gboyà tó fi jáde tó fi bọ́ síta tó fi ṣe torí mo rí pé atótónu táwọn tó ń sọ̀rọ̀ burúkú yẹn fẹ́ máa sọ ni pé ṣóṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni ṣóṣẹ̀ṣẹ̀ rí ìsìn ni gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ilẹ̀ Yorùbá fẹ́ lọ lẹ́nìí ṣẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni pé ìyà ń jẹ Yorùbá ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ká máa fi rora wa. ẹni ẹlẹ́ni ò lè wà nínú làásìgbò nínú wàhálà àkúkú lè lọ bẹ́ẹ̀ sì ká la fẹ́ fi tìpátìkù kù jáde nǹkan tá a lè ṣe náà ni pé ká pariwo ẹ̀ ká polongo fáyé pé ohun tó ń ṣe fárákùnrin lábẹ́ ìlànà ẹ̀tọ́ ọmọ ènìyàn pé kò bá ojú mu. arákùnrin ẹ̀tọ́ ọmọ ènìyàn kì í ṣe nǹkan tó ń fún yàn o àbí mọ́yàn ni àtijọ́ tá a ti bí ẹ láti bí ẹ̀tọ́ ọmọnìyàn mọ́ ẹ wípé ẹnikẹ́ni ò lè mú ẹ ṣe ẹrú láti bí mọ́ ẹ wípé ẹnikẹ́ni kò lè déédéé wù ẹ́ sùnsùnsùnsùn kó nítorí pé àti jẹ̀gbádùn tara tòun àbí àti lówó tara tòun àbí àti ní ìgbé ayé tó dẹrùn tòun òun gbọ́dọ̀ kọ́kọ́ pa ẹ́ lára.
rárá ara ẹ̀tọ́ ọmọnìyàn tá a bí mọ̀yàn ni kì í ṣe anybody ló ń fún yàn kò ń ṣe United Nations ló máa fún ẹ kò ń ṣe the Paris Accord ló máa fún ẹ àwọn kan ṣàlàyé ni pé bó ṣe rí nìyẹn àti bí mọ́ ẹ níwọ̀nba àgbà tí gbogbo ata bá ti mọ nǹkan yìí tá a dẹ̀ rántí pé ibi tí ẹ̀tọ́ ọmọnìyàn tiẹ̀ tó parí sí òní títí ẹlòmíì ti bẹ̀rẹ̀ nílé tó já sí wípé gbogbo ohun tó bá fẹ́ ṣe gbogbo ìgbésẹ̀ tó bá kọ́kọ́ fẹ́ gbé kọ́kọ́ fira ẹ̀ sí ipò ẹni tí nǹkan tó fẹ́ ṣe yẹn tí ó pa lára pé tó bá jẹ́wọ́ ní ńkọ́ ṣé ó pa ẹ̀tọ́ ọmọnìyàn lára àbí kò pa lára tí ìdáhùn ẹ bá já sí pé ó pa ẹ̀tọ́ ọmọnìyàn mi lára ó tó bá jẹ́ mi ni tẹ ó já sí pé nǹkan tí ò bójúmu tí ò yẹ kó ṣe ni má ṣe ṣùgbọ́n tó bá já sí pé rárá kò pa lára kódà ó tún dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn mi ni bẹ́ẹ̀ ni nǹkan tó tọ́ tó yẹ láti ṣe ni tó bá dẹ̀ ṣe kò sí láburú ń bẹ̀ inú ẹ̀ ní self defence wà inú ẹ̀ ní pé téèyàn bá rí nǹkan tí ò dáńbi téèyàn ti ń ṣiṣẹ́ àbí láwùjọ kéèyàn lè sọ̀rọ̀ láì bẹ̀rù pé ẹnikẹ́ni kó máa wá bá ẹ pé àwọn fẹ́ gba ẹ̀san ni wọ́n ń gbà lára arákùnrin wọ́n ti ń fọwọ́ pa ẹ̀tọ́ ọmọnìyàn lójú èmi ò wá mọ irú èèyàn tó jẹ́ nínú jọ́ọ̀nì Yorùbá Nation èmi mọ irú ọ̀rọ̀ tó fẹ́ sọ tó máa jáde tó máa ní distraction lọ́rọ̀ arákùnrin tí n bá fẹ́ sọ ọ̀rọ̀ wákàtí kan tí n bá wá mú ìṣẹ́jú 5 nínú àbí 10 tí mo fi sọ̀rọ̀ arákùnrin tí mo pàkíyèsí gbogbo èèyàn sí mi ò rò pé àti ìjà Yorùbá mi ò rò pé àti ìṣe nǹkan tó pọ̀ jù fún arákùnrin kódà kó má jẹ́ ara wa tẹ́lẹ̀ ẹjọ́ ohun tí a ò bá rí díẹ̀ kọ́ máa wá ní ìjọba ló rán níṣẹ́ ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run o ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tí mo fẹ́ sọ láàrin yẹn láì gbà àkókò ẹ ṣé mà. ẹ ṣé Dr. Michaela bàbá mi ọmọ ìyá mi àtàtà yìí pẹ́ fún wa o ẹ ṣé gan sà inú mi dùn bí wọ́n ṣe gbà wá ní tí wọ́n bá wa dá sí tí bàbá wa bá wa dá sí ẹjọ́ ẹ wò dàn fún mi inú mi dùn tí bàbá wa Dr. Michaela bá wa dá sí àwọn tí èmi ò tiẹ̀ tún tì rí yàn gbọ́ ṣe rí a ní láti ṣọ́ra ẹjọ́ ẹ wò dàn fún mi ẹ wò dàn fún mi ẹjọ́ màá pè é padà màá pè é padà màá pè é padà. So mọ́mì mi Monicat ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé gan mo dúpẹ́ dádì mi Michael Owawẹ́ ẹ káàbọ̀ God bless you sir dádì Taiwo Fágbìyè dádì mi Terry Ọmọládé ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sí orí ètò dádì Dáre Taiwo ẹ káàbọ̀ so inú èmi ò rí yan gbọ́ ṣẹ́rí àwa Yorùbá a ní láti àwọ̀ èèyàn ẹ má bínú ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀ ká tó máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa wó nǹkan ká máa gbé sọ́tún ká máa gbé sósì ká tó máa sọ̀rọ̀ èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí dádì mi Adémọ́lá Ọlámilékan ẹ káàbọ̀ sà èmi gangan tí mò ń sọ̀rọ̀ mo sọ fún yín rí ní ìgbà kan rí mi ò ní ìgbàgbọ́ sínú Yorùbá Nation ní ṣùgbọ́n ìgbà tó tó àsìkò lọ́dọ̀ Ọlọ́run kí ló ṣe ó pè mí mo dẹ̀ jẹ́ nígbà tí àwọn olórí burúkú pàyànpàyàn tí wọ́n lọ ṣe iṣẹ́ bí wọn ní July 1st ní ọdún tó kọjá òun ló jẹ́ kí n darapọ̀ so arákùnrin yìí náà arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí Ṣẹ́gun John Owombo ó wo ẹ̀rí ọkàn ẹ̀ ó wo ìkẹyìn ayé ẹ̀ ó wò pé nígbà tó bá kú òun pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ ó wò pé nígbà tó bá di ọjọ́ ìkẹyìn nígbà tó bá di ọjọ́ ìdájọ́ tó bá dúró níwájú Elédùmarè pé báwo ló ṣe ṣe wọ́n ń fìyà jẹ ìran Yorùbá ó dẹ̀ wà níbi tó ti lè ṣe nǹkan kó lè dá sí irú ipa wo ló kó irú ìgbésẹ̀ wo ló kó ǹjẹ́ o sọ̀rọ̀ sókè ǹjẹ́ o jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀rí ọkàn nǹkan tá à ń pè ní ẹ̀rí ọkàn òun ni arákùnrin Ṣẹ́gun Owombo John yìí ṣe ìgbà tó tó àsìkò tó rí pé ó ti tó gẹ́ ìrẹ́jẹ yìí ti pọ̀ jù kò gbọ́dọ̀ máa lọ báyìí mọ́ òun ló ṣe sọ̀rọ̀ sókè ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ká tó máa sọ̀rọ̀ pàápàá jùlọ nǹkan tá a bá mọ̀ díẹ̀ dáadáa ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. ẹ káàbọ̀ dádì mi Alhaji Lukman bí mo ṣe sọ síwájú káàkiri ní àwọn ìlú òyìnbó káàkiri tí ìjọba orílẹ̀-èdè yẹn bá ń ṣe àṣemáṣe tí wọ́n ń hu ìwà ìbàjẹ́ tí kan nínú àwọn military officer wọn tàbáwọn SS wọn tàbáwọn FBI tí wọ́n bá sọ̀rọ̀ sókè Ọlọ́run mọ̀ ń gbọ́ wọn ò bí ìyálàyà ààrẹ orílẹ̀-èdè náà wọn ò bí ìyálàyà gómìnà state náà re láti lọ gbé onítọ̀hún láti tì mọ́lé because wàá fojú ba ilé ẹjọ́ wàá ṣàlàyé
ìdí tí o fi ṣe bẹ́ẹ̀ tí o fi tì í mọ́lé tó yẹ pé nǹkan tó ṣe torí nǹkan tó ṣe torí ìwà ìbàjẹ́ tí wọ́n ń wù tó sọ síta torí ẹ̀ lẹ́ṣẹ̀ wá ń fìyà jẹ tẹ́ ṣe ń tì mọ́lé wàá ṣàlàyé tẹnu ẹ. So ẹ jẹ́ ká máa ro nǹkan dáadáa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa rántí ọjọ́ àti sùn ẹ jẹ́ ká rántí ọjọ́ tó máa kù àwa pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ẹ jẹ́ ká máa rántí nínú gbogbo nǹkan tá a bá máa ṣe pàápàá jùlọ nínú ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation yìí ẹ jọ̀wọ́ torí Ọlọ́run pàápàá jùlọ nínú gbogbo bí nǹkan ṣe rí bí gbogbo ẹ̀ ń ṣe lọ lọ́tùn lósì ẹ jẹ́ ká máa ronú dáadáa. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré kí dádì Surajudini Sakaraju dádì Àríyọ̀ Ọlámídé dádì Saliu Àdìsá ẹ ṣé mo dúpẹ́ bàbá Adébánjọ Bámidélé Jonathan ẹ ṣé ẹ káàbọ̀ ẹ jẹ́ ká máa ronú jinlẹ̀ dáadáa. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wo General Bolarinwa ṣé ọ̀rọ̀ mi yé yín ẹ jọ̀wọ́ ẹ má bínú kò sí ẹni tó gbọ́n tán kò sí ẹni tó pé tán níwájú Olódùmarè gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ni a ti dẹ́ṣẹ̀ tá a dẹ̀ ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n àánú ni ẹ̀yin àsèmí ń rí gbà àsìkò náà dẹ̀rẹ́ nígbà tí ìran Yorùbá tó ń dìde láti jà fún ìran ẹ̀ láti gba orílẹ̀-èdè wọn tí Ọlọ́run ti gbà fún wa kò wá yẹ ká tó wá máa kí Yorùbá tó wá máa gbógun ti ara wọn mọ́. General Bolarinwa ń kọ́ ǹjẹ́ àti ẹ̀ sọ̀rọ̀ nípa arákùnrin yìí mọ́ ibo ló sì wà ṣé wọ́n sì tún tì mọ́lé ni ṣé ó sì wà ní àtìmọ́lé ni. Who does that? Bẹ́ẹ̀ni who does that? Ìlú tí ò lófin ìlú tó jẹ́ pé ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú ìlú tó jẹ́ pé wọn ò bìkítà ìgbà tó jẹ́ pé àwọn tó ṣe kíni tí wọ́n jẹ́ àwọn àgbààgbà àwọn náà ni wọ́n ní tí a bá ta ara alé ẹni lọ́pọ̀ ǹjọ́ a lè ríra lọ́wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn. Tí ẹ bá rántí 2015 mo kà nínú átíkù kan nígbà tí Buhari tó fẹ́ wọlé tí wọ́n fa Buhari yìí tí wọ́n fà kalẹ̀ àwọn ẹgbẹ́ mujẹmujẹ àwọn ẹgbẹ́ tá a mọ̀ sí APC ẹgbẹ́ burúkú ẹgbẹ́kẹ́gbẹ́ tó máa ń ba ìwà rere jẹ́ nígbà tí wọ́n fi gbé Buhari kalẹ̀ lọ́dún náà lọ́hùn ṣé mọ nǹkan tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà sọ ní ọdún náà lọ́hùn ni ẹ̀rù bà wọ́n wọn ò lọ́wọ́ sí i nítorí pé Buhari ò ṣe àṣeyọrí rí nítorí pé Buhari pààyàn ìkà ọ̀dájú ènìyàn ni nítorí pé Buhari ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìparun ni Buhari. Dádì mi Marcel Babatọ́pẹ́ káàbọ̀ mọ́mí Abigail Sorai ẹ káàbọ̀ mà ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni tí n bá rí kinní náà tí n bá rí átíkù náà mo máa fi hàn yín ní ọdún náà lọ́hùn nígbà bí mo ṣe sọ mo sì ń tẹnu mọ́ nígbà tí Tinubu yìí ló dẹ̀ ni òun ni genesis ẹ̀ tí wọ́n fi gbé Buhari olórí burúkú yìí kalẹ̀ wọn ò lọ́wọ́ sí àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò lọ́wọ́ sí nítorí pé wọ́n ti rí nǹkan tí ẹ̀yin àti èmi ò rí ní ọdún náà lọ́hùn ṣùgbọ́n kí ni wọ́n ní ó ti change o pẹ́pẹ́ ṣe o ìgbà o àwo ẹbí mi o so ṣé kí ló wá ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ìdí nìyí tí ẹ̀yin àtèmi tá a ṣe ní láti dákẹ́ a ṣe ní láti ṣojo a ní láti sọ̀rọ̀ sókè fún gbogbo àkàtẹ̀ sọ pé bí mo ṣe sọ síwájú General Bolarinwa ta ló gbọ́n ta ló pé tán níwájú Elédùmarè ó lè ti ṣe tiẹ̀ mi ò sọ pé plain kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n torí pé ìran Yorùbá ṣe rántí àwọn nǹkan tó ti sọ ṣe rántí àwọn iṣẹ́ ibi tó ti ní tí wọ́n ní kó ṣe fún ọmọ Yorùbá ṣe rántí nígbà tí wọ́n fi ní kó pa bàbá Abraham Adésànyà tó pọ̀ tí ò ṣe rántí pé ó tú àṣírí wọn bí wọ́n ṣe pa bàbá MKO Abiola ṣe rántí gbogbo ẹ̀ ṣe rántí bó ṣe tú àṣírí ẹni tí ó pa màmá Kudirat Abiola ṣe rántí àbẹ́ rántí fún ìdí eléyìí ẹ jẹ́ ká máa wò ó ẹ jẹ́ ká tiẹ̀ máa wò ó pé èèyàn ṣe báyìí tó bẹ̀ ṣùgbọ́n torí eléyìí ṣọ́rọ̀ mi yé yín ẹ jẹ́ ká máa wo oore ọjọ́ kan tí èèyàn ti ṣe rí fún wa tó lágbájá báyìí o ṣùgbọ́n torí eléyìí o
Akin Gold, you are welcome, ẹ ṣé. Fún ìdí eléyìí, ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀. Ibo ni General Bolarinwa, General Segun Bolarinwa. Ẹ bá wa sọ fún àwọn ìjọba mùjẹmùjẹ, àwọn ìjọba tí ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú yìí, ẹni kí wọ́n bá wa release ẹ̀. Bàbá mi Jímọ̀ Adé Ayọ̀mí ẹ káàbọ̀ sà. Ẹni kí wọ́n bá wa release ẹ̀. Àwọn méjèèjì yìí, nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n. Segun John Owombo àti General Bolarinwa. General Segun Bolarinwa. Ẹni kí wọ́n bá wa fi wọ́n sílẹ̀. Wọ́n ń jà fún ẹ̀tọ́ ìlú wọn ni. Kì í dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀. Kéèyàn máa jà fún ẹ̀tọ́ ìlú ẹ̀. Kéèyàn máa sọ̀rọ̀. Kó máa jà fún ẹ̀tọ́ ìran ẹ̀. Kì í ṣe ẹ̀ṣẹ̀. Wọn ò pààyàn. Wọn ò jalè. Wọn ò dófàdíyà. Nǹkan tí wọ́n ń ṣe ni pé wọ́n sọ̀rọ̀ sókè. Ẹ̀ṣẹ̀ wọn nìyẹn. Ẹ fi wọ́n sílẹ̀. Àwọn wo ló wà nídìí gbogbo iṣẹ́ bí wọ̀nyí? Tinubu òun ló wà nídìí ẹ̀. Tó jẹ́ pé Tinubu sọ ilẹ̀ Yorùbá, ó sọ di rádúrádú. Tinubu sọ ilẹ̀ Yorùbá, ó sọ di rédèrèdè. Tinubu ni ìjì tó ń fẹ́ ilẹ̀ Yorùbá, ìjì burúkú tó ń fẹ́ ilẹ̀ Yorùbá. Kí ló ń dé? Kí ló ń ṣẹlẹ̀? Ó mà ṣe ni láàánú. Ó mà ṣe o. Tinubu ó wá sọ ara ẹ̀ di Ọlọ́run kékeré. Tinubu ó wá sọ ara ẹ̀ di Fáráò. Tinubu ó ti wá gbàgbé, ó ti gbàgbé ọjọ́ iwájú, ó ti gbàgbé àtúbọ̀tán. Ó ti gbàgbé pé ọjà láyé, akànwá nájà ní ayé ni. Ó ti gbàgbé, ó ti sọ ilé ayé, ó ti sọ di àwa ìlọ. Ó wá ń da gbogbo ẹ̀rú, ó wá ń ṣe rádaràda, ó ń ṣe rédèrèdè, ó sọ ilẹ̀ Yorùbá di rádaràda, ó sọ di rédèrèdè. Ẹ káàbọ̀ mọ́ mi Selilat Somorin. Owó àpèkánukò. Ṣé òun ló ní owó tó ń gbé káàkiri wọ̀nyí? Ṣé owó tiẹ̀ ni? Ṣé owó babaláku babaláya Tinubu ni? Ṣé bí àwọn ìlú tó ń lọ káàkiri, èmi ní London, èmi ní Amẹ́ríkà tó ti gbé bẹ̀ fún 20 ọdún àti ó lé díẹ̀. Ṣé bí wọ́n ṣe ń ṣe ìjọba wọn ní ibẹ̀ nìyẹn? Ṣé owó ni wọ́n fi ń ṣe ìjọba? Ṣé owó ni wọ́n ṣé wọ́n máa ń gbé owó fún àwọn èèyàn ni torí pé ó fẹ́ jẹ́ ààrẹ orílẹ̀-èdè? Ṣé wọ́n máa ń bá gbogbo nǹkan jẹ́ torí pé ó fẹ́ jẹ́ ààrẹ orílẹ̀-èdè? Orílẹ̀-èdè tó yẹ pé ó tiẹ̀ ti parun níwájú Elédùmarè. Orílẹ̀-èdè tó yẹ pé ta ló sọ bẹ́ẹ̀? Ta ni ẹni náà tó ń sọ fún Tinubu pé ó máa dé ipò ààrẹ? Ta ni ẹni náà? Ta ni onítọ̀? Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Olúwa lọ́kùnrin, ẹ̀yin bàbá mi gbogbo, wòlíì gbogbo, ẹ̀yin màmá mi gbogbo nínú iṣẹ́ ìránṣẹ́, ẹ̀yin àfáà, ẹ̀yin imam, ẹ̀yin tí àbáláyé tẹ́ ẹ̀ ń ṣe ní òtítọ́ àti òdodo, wípé Elédùmarè á túbọ̀ máa ṣe alátìlẹ́yìn fún yín. Ẹ̀yin tẹ́ dúró lórí òtítọ́. We have to understand that Nigeria is operating an autocratic system of government disguised as democratic. Everything about Nigeria is fake with no respect for the rules of law. Bẹ́ẹ̀ ni sir, mo agree pẹ̀lú yín Daddy Andy Adun. Ó yé wa. So ìdí nìyẹn la ṣe ní láti, nítorí pé ìpìlẹ̀ṣẹ̀ wọ́n ní tí ìpìlẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Ìpìlẹ̀ṣẹ̀ Nàìjíríà láti ìgbà tí wọ́n ti dá sílẹ̀ orí irọ́ ni. So kí lẹ expect? Ìdí nìyí tá a ṣe ní láti máa lọ sí ilé wa padà, èyí tí ṣe Yorùbá nation. Ẹ jẹ́ kí n sáré play nǹkankan, àwọn nǹkankan méjì wà tí n fẹ́ play fún wa. Tí máa play fún wa, ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀. Ẹ máa mú àwọn points níbẹ̀, àwọn kókó, àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí mo fẹ́ ká fi ṣe ọgbọ́n, tí mo fẹ́ kẹ́ mọ̀ wípé Elédùmarè gan ó ti kẹ̀yìn sí Tinubu. Báwo mo ṣe lè Ọlọ́run mọ̀ ń gbọ́ níbi tó sún mi dé pẹ̀lú Tinubu. Tẹ́ bá wò, ẹ wo gbogbo Yorùbá nation, gbogbo Yorùbá nation, gbogbo orí platform pátápátá ló ní àwọn aṣojú sí. Irú èèyàn wo nìyẹn? Torí Ọlọ́run, títorí Ọlọ́run
tó ń gbé owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn náà tí wọn ò dẹ̀ náà ní tí wọn bìkátà, tí wọn ò rántí ẹ̀yìn ọ̀la, tí wọn ò rántí ọjọ́ àti sùn, tí wọn ò rántí pé ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ máa lọ báyìí fún ilẹ̀ Yorùbá ni, kì í ṣe torí nǹkan méjì, torí pé ilẹ̀ Yorùbá ká gba ara wa kúrò lọ́wọ́ àwọn olórí burúkú, àwọn wèrè Fúlàní, àwọn ọ̀rankíran wọ̀nyí, òun mà ní. Kò sí nǹkan míì tó jù yàn lọ. Ẹ farabalẹ̀ o, ìkìlọ̀ fún Tinubu nìyẹn. Tinubu ó ń wèsì táìmù rẹ̀. Tinubu kò lè dé ibẹ̀. Tinubu dípò kó ó ti sọrí nígbà kan tí ẹ bá rántí 1997 pé kí ni ó lóun ò nígbàgbọ́ nínú orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan mọ́. So ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ kí ló wá dé nísìn, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí. Gbogbo owó tí gbogbo wọn ń kó jẹ, gbogbo owó tí wọ́n ń kó jẹ, gbogbo owó tó yẹ kí wọ́n fi ṣe àǹfààní, tó yẹ kí wọ́n fi tọ́jú àwọn ọmọ ìlú, tó jẹ́ pé kò yẹ kí ebi máa pa ẹnikẹ́ni tó wà ní orílẹ̀-èdè yẹn, kò yẹ kí àwọn èèyàn tí ò yẹ kí wọ́n kú, kò yẹ kí wọ́n máa kú, ó yẹ kí ilé ìwòsàn tí ó péye kí ó lè wà, ó yẹ kí iná máa wà 24/7. Ẹ mọ iye tí wọ́n ń ta àpò rẹsì kan. Lọ́wọ́lọ́wọ́ báyìí àmọye àwọn tó ń sùn ní abẹ́ bíríjì ní àwọn ọmọ Yorùbá, nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó wá rí tó fi wá ń sọ pé ó di dandan òun láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú Shettima, olórí burúkú ọmọ Fúlàní. Dádì Ògúndélé tí mo tiẹ̀ káàbọ̀. Ẹ gbọ́ Haúsá ló ń sọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́, ẹ kọ́ gbọ́ yànnà ká tó play mi. Your Excellency Irasai Anas Abadala, what message do you have that you intend to pass across to the public in a time like this, and especially today that the presidential candidate for APC enter Kano State? Well, all glory to the Almighty God. First and foremost, just as I said in our recent conversation, that APC as a party does not have support or regard for the public. And now God in his own might and wisdom has established what we said. Because Asiwaju Ahmed TINUBU has come to Kano State, and visibly, the people did not come out to welcome him as he ought to, meaning they do not accept him. What made the people to do that? We that are in government and at the center of APC, we think that no one else has sense. We are the only sensible people. We are the ones that will use the strength of government and money as an instrument. But now the people of Kano State has been given the money to welcome Tinubu. They collected the money and ate it, and everybody has gone to his house and sat down. For example, let me give this example. Those listening should listen to what I'm about to say. The Minister of Works, former Lagos State Governor Fashola, came out and spoke clearly and openly that at the coming of President Buhari, as at the time he came in, 8,000 kilometers of roads has been constructed all across Nigeria in the past 7.5 years we have spent in government. But in these 7 years, 5,000 plus of those roads went to the Yoruba states. 5,000 plus. The remaining 3,000 kilometers here in the northern part of Nigeria, 3/4 of those roads has not been completed. Is this same Fashola that refused to allow them to give us light? He's the one that stopped everything related to the reviving of our light here in the northern part of Nigeria. After Obasanjo, it was what he did to us that led to the elimination of our light. And now he comes out and plays Fashola. And this Fashola is Tinubu's boy, the former governor of Lagos. But today, it's our own people that are going to publicize Tinubu. This Fashola, everything he will do in his life, he must consult Tinubu. And now he's shamelessly coming out to say that over 5,000 kilometers of the roads constructed are in the Yoruba state. Our brother is ruling, and we here, apart from loss of lives and properties, we have nothing. Another disturbing issue is the fact that President Muhammad Buhari is the Minister of Petroleum.
He is the National Minister of Petroleum for the past 7.5 years. NNPC, the body responsible for refining crude oil for the nation, came out with information that recharge card, listeners should hear me well, recharge card, they bought recharge card of 20 billion naira in 1 year. 20 billion naira. Buhari is alive and is ruling this kind of government. Now, to welcome visitors from gate to office, to eat biscuits, drink minerals, and bottled water, they spent 13 billion naira in 1 year. So when you join the 20 billion naira in the 20 billion naira and 13 billion, it will sum up to 33 billion naira for only biscuits, reading newspaper, and recharge card. And Buhari is the leader of this government. So which poor man will come out and say he will come and engage in any of such things? Since Nigeria was established, this kind of injustice that has been done by APC government has never been done to the north. Vice President is a Yoruba man. The Speaker is Yoruba. Go and see the injustice that has been done, just considering the things that the Vice President did under the trade and money market. Go and consider the injustice the Speaker Fayemi at the National Assembly displayed, taking privileges to their own Yoruba section. And now they come out that we should carry our votes again and give it to Yorubas. Your Excellency, do you think that this means that they are not supposed to be elected or what? They are not supposed to be elected. Any poor man that go ahead to vote APC at any level in the election, on the day of judgment, God will punish you for putting the people of Nigeria in problem. Especially we here from the north. We are those that set up APC. We are the people in the government of APC. We have cheated the masses. President Buhari, even now his wife has come out. The world had her say that they want to apologize to Nigerians because of what they ought to do. She said, whether they have done it, it was done or it was not done, we must apologize to Nigerians. The answer is that it was not done. What ought to be done was not done. Now, you hear everything has gone up. Rice, 2,500 naira. Today I am in Kano, in the city of Kano. Now, from me to my grandfathers, we are all indigenous of Kano. A liter of fuel is 250 to 300 naira. Since this place was established, we have never seen evil like this one. Apart from weakening our wealthy people, any occasion comes up, somebody has to sell his family inheritance to give money. Even they have to sell farmland. Somebody will sell the land he inherited from his father, who inherited it from his grandfather, because they kidnap his son or his relatives to go and give the money as ransom. All of this happened under Buhari's leadership. We are in the government. It's necessary that we declare the truth. Because on judgment day, God will ask us, whether you are a Muslim or a Christian, God will ask you the right of these masses. For that reason, just as the prophet declared, anybody we think can do such a thing, let's tell ourselves the plain truth. As a party, APC, we cannot handle this work at all. If Buhari is leading, a Hausa man, a Fulani man, a Muslim from Daura, and a human being is burnt alive in Sokoto, a pregnant woman was set ablaze. Their children in Zamfara State were packed and killed. Their corpses were thrown in a well. Buhari has never gone to sympathize with their people. So what will Bolarinwatinubu do? A person that cannot stand for 2 minutes. For 2 minutes, he cannot stand, and you go to vote for him. Buhari from Daura. The Daura that originates from the north is the real Hausas. Is leading. A Muslim is leading, and they will enter a village and kill women. Somebody is standing in his presence. They will rape his daughter and kill her before his presence. And you are here talking. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi tẹ like love ẹ jọ̀ọ́. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ṣé ẹ ti gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ? Ó ní APC, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. APC ẹgbẹ́kẹ́gbẹ́, ó ní wọ́n ń pa ọkùnrin, wọ́n ń pa obìnrin. Pé Buhari olórí burúkú yìí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè kò dìde láti lọ kí àwọn tí wọ́n ẹ rántí ọmọ Deborah Samuel tí wọ́n súná pa lọ́jọ́. Ṣé mọ̀ pé Buhari ò dé ibẹ̀, kò yọjú sí àwọn òbí ọmọ yìí, kò tiẹ̀ sọ nípẹ̀, kò náání, kò bìkítà. Obìnrin tó tún lóyún tí wọ́n jó níná, who does that? Ẹ sọ fún mi, kò yọjú síbẹ̀.
kò kẹ́dùn kò sí nǹkan tó kàn ó dẹ̀ ń pe ara ẹ̀ ní mùsùlùmí ó ń pe ara ẹ̀ ní ààrẹ ní gbogbo àwọn orílẹ̀-èdè tí èmi mọ̀ tó wà ní ayé àwọn ààrẹ ibẹ̀ ẹ jẹ́ ká fi orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ jẹ́ ká fi ṣe àpẹẹrẹ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí àwọn èèyàn bá tí riot bá ṣẹlẹ̀ tó bá pé ó mú ẹ̀mí ènìyàn lọ tó yẹ pé ó jẹmọ́ láti tó dẹ̀ jẹ́ ìjọba tó yẹ pé òun ni ààrẹ orílẹ̀-èdè yẹn ó máa wá bó ṣe máa dé ọ̀dọ̀ àwọn ẹbí àwọn tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ sí láti bá wọn kẹ́dùn tí ó bá dàbí irọ́ ẹ jẹ́ kí n mọ̀ ó máa yọjú síbẹ̀ ó dẹ̀ máa bọ́ síta ó máa ṣe press conference ó máa sọ̀rọ̀ lé ó máa bẹnu àtẹ́lu ìwà àbàjẹ́ ẹ sọ fún mi láti ìgbà tí wọ́n ń pa àwọn ènìyàn bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá bí wọ́n ń pa àwọn ẹwọ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ǹjẹ́ Buhari jáde láti sọ nípẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ ní Ìgàngán ǹjẹ́ ó jáde ǹjẹ́ ó sọ sí ní Ògùn state ǹjẹ́ ó sọ sí ìbéèrè ni ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ táwọn kan dẹ̀ tún pariwo pé ṣé bàbá táwọn kan dẹ̀ tún parí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì táwọn kan dẹ̀ ń sọ pé Yorùbá ló kàn táwọn kan tí wọ́n tún kóra wọn jọ bí nǹkan tí a gbọ́ fún Tinubu tí wọ́n ń pera wọn ní Yorùbá Nation now ẹ sọ fún mi tani genesis Buhari Tinubu ẹ rántí o pé Yorùbá Ọ̀ṣínbàjò òun ni igbákejì ààrẹ Yorùbá ọmọ Yorùbá ó tún wá jẹ́ àna bàbá Awólọ́wọ̀ òun ni ó fẹ́ ọmọ bàbá Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí because ó dárúkọ ẹ̀ náà níbẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀sẹ̀ tí ó kọjá ṣe rántí pé àṣírí tiẹ̀ náà tú níbi tí ọmọ Ọ̀ṣínbàjò ní London ṣe rántí àbẹ́ẹ̀rántí ó lọ káàkiri ó ṣeé ṣe kí n ti delete ẹ̀ by mistake torí kíní messages mi ó ti pọ̀ gan ni ṣé ẹ rántí àbẹ́ẹ̀rántí ṣe rántí owó tí wọ́n ń gbà lọ́wọ́ China tí wọ́n ti lọ fi ra ìlú tí wọ́n ti ta ìlú tí wọ́n fi gba owó gbogbo owó tí wọ́n ń gbà àwọn wá ń kó fún àwọn ọmọ wọn ṣùgbọ́n kí ni Ọlọ́run ṣe Ọlọ́run tú àṣírí wọn Gbàjàbíàmílà ó dá orúkọ ẹ̀ náà bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá irọ́ ni wọ́n ń pa fún wọn níbẹ̀ ǹjẹ́ wọ́n tọ́jú ìran Yorùbá ibo ni wọ́n wà ìran Yorùbá wọ́n fẹ́ ìyà jẹ ìran Yorùbá kò kàn wọ́n wọn ò rányàn níṣẹ́ àti Fáṣọlá gbogbo wọn nǹkan tí Tinubu bá fẹ́ òun ni wọ́n bá fẹ́ torí ẹ̀ ní Tinubu ṣe ń ṣe kí ni òun ni godfather gbogbo wọn Tinubu na mafia wọ́n sọ pé orí Tinubu ò pé mi ò búyàn mò ń sọ̀rọ̀ ni o Tinubu ó mọ àwọn èèyàn láti ṣe ìwà bàjẹ́ láti máa pa àwọn ènìyàn àwọn thugs Tinubu na mafia èmi a máa sọ pé mafia ni torí gbogbo iṣẹ́ ibi tó ti ṣe tó dẹ̀ sì ń ṣe ó dẹ̀ fẹ́ rí i pé kí ni òun fẹ́ ta ilẹ̀ bóyá ó ṣeé ṣe gan kó tiẹ̀ ti ta ilẹ̀ Yorùbá torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi kí ni nǹkan náà torí gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri tí wọ́n ní kíní káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe kíni tí wọ́n ní diplomat wọ́n ti gbé wọn kúrò ní orílẹ̀-èdè yẹn so ẹ sọ fún mi so kí ni nǹkan tó rò pé òun máa ṣe irú ṣé ó rò pé mẹ̀sáyà lòun tóun bá dé ibẹ̀ kí ló fẹ́ tún ṣe ṣé àtúnṣe kan wà ṣé ọjọ́ ọ̀la wà ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yẹn ẹ sọ fún mi ṣé ẹni tí orí ẹ̀ pé ẹni tó ní bẹ̀rù Ọlọ́run kan ó sì máa sọ pé dandan òun láti débẹ̀ tóun bá débẹ̀ òun á gba Yorùbá nation fún ṣó ṣeé ṣe mo ń béèrè ni so ó possible wọ́n ti bà ayé jẹ́ wọ́n bọ̀rùn gan jẹ́ wọ́n ti jẹ ayé tiwọn mọ́ ayé àwọn ọmọ wọn wọ́n ti jẹ pọ̀ mọ́ tiwọn eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ ní ilẹ̀ Yorùbá Bọ́lá Ahmed Tinubu ó dẹ̀ dákẹ́ ó dẹ̀ ń wò ó dẹ̀ sọ ara ẹ̀ di Fáráò ó sọ ara ẹ̀ di Fáráò ó mà ṣe o ẹ sọ fún mi ìlú wo ni wọ́n máa pa ìran sọ̀rọ̀ mi yé ìlú wo ni wọ́n máa pa àwọn ènìyàn lọ́tún lọ́sì ẹ tún wá lórí lọ́rùn láyà lẹ́nujọ́ mẹ́ta yìí gan kí lorúkọ ẹ̀ ń jẹ́ Miyetti Allah ó ń sọ wípé kí wọ́n dìbò fún Tinubu
torí pé kí ni Tinubu sọ pé tí òun bá ti dé ibẹ̀ tóun bá ti dé ipò ààrẹ tán bá ti gbé wọlé tó jẹ́ ipò tó di ààrẹ orílẹ̀-èdè mùjẹmùjẹ yan òun máa ṣe kí ni ó máa allow open grace wọ́n máa da màálù ó máa jẹ́ káwọn Fúlàní olórí burúkú yan àwọn wèrè àwọn ọ̀ràn kíran àwọn ọ̀ràn màálù àwọn tí ò níran jẹ́ pé ìran tó darandaran ni ìran wọn ó máa jẹ́ kí wọ́n máa da màálù ní ilẹ̀ Yorùbá ọmọ àlè èèyàn ló máa ń fọwọ́ òsì júwe lé babẹ̀ ó mà ṣe o ìran Fúlàní bẹ́ẹ̀ ni Tinubu is not loyal to the cause of the Yorùbá bẹ́ẹ̀ ni kò jẹ́ olóòótọ́ tẹ́ bá notice kò rányàn níṣẹ́ tẹ́ bá notice sí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá ló máa ń gbà lọ kì í ṣe ọ̀dọ̀ Yorùbá ẹ sọ fún mi mélòó ṣé ó yọjú sí wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní Ìgàngàn ṣé ó yọjú síbẹ̀ àbí ní Ọ̀wọ̀ ni àti àbí òkè ó dé Ondo State kí ló dé lọ fà níbẹ̀ tó bá ti gbé owó yìí ṣáá ni because ó ti mọ ibi tí ó kù díẹ̀ káàtó fún ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo èèyàn àwọn olójú kòkòrò àwọn alátẹnujẹ tí wọ́n ti gbàgbé ní wọ́n ti gbàgbé ọ̀la wọn ò rántí àtúbọ̀tán wọn ò rántí ọjọ́ kan tó máa kù wọ́n kù iṣẹ́ ọwọ́ wọn wọn ò rántí ọjọ́ tí wọ́n máa dúró níwájú ọba tó ṣẹ̀dá ẹ̀yin àtèmi tí wọ́n máa jíyìn iṣẹ́ ọwọ́ wọn pé báwo lẹ ṣe lò ó ipò tí Ọlọ́run fún yín ní àsìkò tó yẹ kí ẹ jà fún ìran yín Gbàjàbíàmílà Ọ̀ṣínbàjò báwo ni ẹ ṣe lò ó kí ni ẹ fi ṣe ẹ ń gbé owó lọ fún àwọn ọmọ yín ẹ ń gbé owó lọ sí London ẹ dẹ̀ ń pera yín ní èèyàn Ọlọ́run ẹ sọ fún mi ta ni ènìyàn Ọlọ́run ẹ jẹ́ kí n rán yín létí o gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Bọ́lá Ahmed Tinubu tẹ́ ń pariwo tẹ́ ń bú àwọn ènìyàn tẹ́ ń bú àwa Yorùbá nation tẹ́ ń sọ oríṣiríṣi nítorí Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí n rán yín létí ó lè ti pẹ́ ṣe mọ̀ pé bàbá wa Prophet Segun Adébáyọ̀ mo gbé fún wọn mo kí yín bàbá ẹ kú iṣẹ́ Olúwa gidigidi Olúwa túbọ̀ máa fún yín ṣe àti ẹ̀yin bàbá yòókù náà tẹ́ ń ṣiṣẹ́ Olúwa tá a mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín tá a lè dárúkọ yín tán ṣé ẹ rántí bàbá kan ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá yìí mo fẹ́ kẹ́ rántí mo fẹ́ pè yín ṣàkíyèsí ẹ rántí bàbá kan tí wọ́n ń pè ní Ègbèjì ológun bàbá kan màá ṣó píṣọ wọ́n rántí nǹkan kan tí wọ́n sọ bàbá yẹn ti kú wọ́n ti dolóògbé nísìn kí Ọlọ́run kí ó bá wa délẹ̀ fún wọn wọ́n sọ fún Tinubu mo fẹ́ pè yín ṣàkíyèsí ni bàbá yìí táwọn òbílẹ̀ ni wọ́n ń ṣe bàbá Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ti sọ lórí láìmọye ìgbà àwọn òjíṣẹ́ Ọlọ́run míì bẹ́ẹ̀ lọ́nà tún ti sọ pé Tinubu kò lè débẹ̀ Tinubu ó lulẹ̀ ó ti lulẹ̀ ó wù ú ni ṣùgbọ́n kò wù ẹlẹ́dàá ẹ̀ ó wù ú ni ṣùgbọ́n wọn ò kọ́ mọ́ Tinubu láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ni wàá ṣe tó fẹ́ ṣe kí ni tó fẹ́ kó ìran Yorùbá lọ sí ọ̀tá ìran Yorùbá lọ sí oko ìparun kì í ṣe ọ̀tá ìran Yorùbá ìyan ni kí ẹ̀yin àtèmi ká má gbà ká sọ̀rọ̀ sókè ìyan ni kẹ́yin àtèmi ká má gbà ká dìjọ fọwọ́sowọ́pọ̀ Yorùbá nation yóò ti di ṣíṣe ni kí ọdún yìí kó tó parí ni láṣẹ Èdùmàrè ẹ jọ̀wọ́ ẹ fetí gbọ́ nǹkan tí bàbá yìí ní sọ bàbá yìí ní orí Asaba TV something Asabe Africa okay Asabe Africa ṣe rántí bàbá yìí. Look at somebody now, Tinubu. He said we will come so time. He did not pray whether he's going to know the time that they are going to do the voting. Somebody, if I were his family, I would advise him to go and stay gently and be eating his money. But he don't want to do. He said he want to become a president. Only the union boys can vote for him. And that doesn't mean he will win Lagos. Stranger will take Lagos from him. And if they happen to vote for him, they can't vote for him for your state. They can't vote for him for North State.
They can't vote for him for Anambra State. So he can never be a president in life. I swear almighty, I don't wish him so. It's what I see. So it can never be. You should go and sit down gently. Look around, you see what God has done for me. Through the help of you people now. God has done a lot of things for me. Because I don't put my mind, this year I must buy motor, I must buy 10 motor. No, it's what God surely give me. It's what I really want. Ṣé ẹ ti gbọ́ láti má jẹ́ pé kì í ṣe láti ọ̀dọ̀ bàbá prophet Ṣẹ́gun Adébáyọ̀ nìkan ni ó ti wá. Ó wá láti ọ̀dọ̀ bàbá yìí. Bàbá yìí dẹ̀ ti sọ kínní yìí láti ọdún 2 sẹ́yìn. Bàbá yẹn ti jáde láyé báyìí. Pé kí ni Tinubu ó wù ni. Ó wù ṣùgbọ́n kò wù ẹlẹ́dàá kò lè dé ibẹ̀. Kò jọ rárá àkọ́mọ. Kò gbé ògo yan wáyé. Kí ni genesis bó ṣe lú ní owó gan, ṣé owó tiẹ̀ gangan ni, irú iṣẹ́ wo ló ṣe gangan tó fi ní gbogbo owó tó ní, ẹ béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. So àkọ́mọ. Ìdí nìyí tá a ṣe ń sọ pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti gba orílẹ̀-èdè Yorùbá. Èmi ò hate Tinubu, mi ò mọ̀ rí, mi ò dẹ̀ fẹ́ mọ̀. Ṣùgbọ́n ìran Yorùbá kì í ṣe ìran téèyàn máa tà fún ìran Fúlàní olórí burúkú, tí àwọn Fúlàní máa tì ródèrèdè, tí àwọn Fúlàní máa gba ilẹ̀ wa ká dẹ̀ máa dákẹ́ tá máa wò. Kò jọ rárá. Tóun ò bá kì í ṣe ìran Yorùbá, tó bá fẹ́ tẹ̀lé àwọn Fúlàní, it's more than welcome kó tẹ̀lé wọn, kó máa bá wọn lọ. Kó fi Yorùbá lọ́rùn sílẹ̀, èyí tó ṣe ní ilẹ̀ Yorùbá, èyí tó ṣe ní fún ìran Yorùbá, ó ti tó gẹ́. Ó ti tó gẹ́. Tóun bá jẹ́, èmi ò búyan, ẹ jọ̀wọ́ ẹ gbọ́ mi dáadáa, mò ń sọ̀rọ̀ ni o. Tí òun bá ya ọmọ àlè, tó bá ń fi ọwọ́ òsì júwe lè bá bẹ̀, àwa kan wà, àwa Yorùbá nation, àwa wà tó ṣe kí ni, àwa ò ṣe mọ́. Àwa ò tẹ̀lé, àwa ò kí ń ṣerú Tinubu. Àwa ò kí ń ṣe mẹ́wàá, àwa ò kí ń ṣọmọ lẹ́yìn ẹ̀. Tinubu ó ti sọ ilẹ̀ Yorùbá, ó sọ di rádaràdà, ó sọ di rédèrèdè. Òun ló ń dá, ó ń forí àgbò méjì òfin kanra wọn báyìí. Ó ń wọnú eléyìí, ó ń wọnú eléyìí. Mi ò rí èèyàn bíi tiẹ̀ yìí rí ṣá. Wọ́n dẹ̀ ń sọ fún lọ́tùn lósì. Wọ́n sọ fún lọ́tùn lósì. Rárá, ó tí o kò fẹ́ gbọ́ ṣá. Àwọn mi ò mọ̀ bí ìyàwó tó gbé sílé, ìyàwó Ẹ̀rẹ̀mí, mi ò mọ̀ wáì tí ò ṣe lè bá sọ òdodo ọ̀rọ̀. Kó bá sọ òtítọ́ ọ̀rọ̀ níbi tí òtítọ́ ọ̀rọ̀ wà, kó pè ìjókòó, kó bá sọ èyí tí ṣe òdodo ọ̀rọ̀. Ó tí o. Wọ́n ní ẹni tí a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni tó bá máa ṣègbé náà kò lè ṣe kó má ṣègbé. Bó ṣe rí nìyẹn. Mi ò búyàn, mi ò dẹ̀ ṣẹ́ ìpè. Ọ̀rọ̀ ni. Torí pé àwọn ò ní wá máa bá lọ, àwọn ò ní máa wò báyìí. Àwọn ò ní máa wò Yorùbá nation la fẹ́. Yorùbá nation, orílẹ̀-èdè Yorùbá ó ti di ṣíṣe. Orílẹ̀-èdè Yorùbá nínú ọdún tí a wà nínú èyí náà ni. Kì í ṣe ní ọdún míì. Kì í ṣe ní ọdún tó ń bọ̀. Ẹ rántí o, bàbá Awólọ́wọ̀ ó ṣe é, ó tiraka kóun gba orílẹ̀-èdè Yorùbá, kò rí gbà. Bàbá ò rí gbà. Bàbá wa Bọ́lá Ìgè, ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ní kíni wọ́n pa wọ́n sí. Bàbá MKO Abíọ́lá, àsìkò rèé fún ẹ̀yin àtèmi láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Àsìkò ta nírè. Àsìkò tí a nírè o, tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́, torí ẹ̀ ní Ọlọ́run ti gbà fún wa nínú ẹ̀mí. Ó wá kù sí ọwọ́ ẹ̀yin àtèmi pé tí èmi dẹ̀ mọ̀ pé ó ṣeé ṣe, a lè ṣe é. A lè ṣe é nínú ọdún tí a dẹ̀ wà nínú èyí ni. Kò gbọdọ̀ kọjá ọdún yìí. Ìbò yẹn ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ìbò tó ń bọ̀ yẹn a gbọdọ̀ dìbò, kò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ má jẹ́ kó fún yín ní 1,000. Ẹ má jẹ́ kó fún yín ní 2,000. Téèyàn bá wáyé, èèyàn máa ń sinmi ni. Téèyàn bá
tọ́jú ọmọ ó máa tó àsìkò kan téèyàn máa sọ pé kí ni àdúrà téèyàn máa ń ṣe nìyàn pé Ọlọ́run jẹ́ kí abiyamọ kó jèrè ọmọ ẹ̀. Báwo labiyamọ ṣe máa jèrè ọmọ ẹ̀? Ìgbà abiyamọ tó rán ọmọ ẹ̀ lọ sí iléèwé tó ṣe wàhálà, ó ṣe kókó, ó ṣe làálàá. Ìgbà tó bá tó àsìkò fún abiyamọ láti máa jẹun ọmọ, abiyamọ yẹn ló tún wá túbọ̀ máa bọ́ ọmọ yẹn. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ sọ fún mi, gbogbo ẹ̀yin, pàápàá jùlọ ẹ̀yin obìnrin tẹ́ máa ń jó tẹ̀lé wọn lẹ́yìn, ẹ̀yin ìyá tẹ́ ń ta nǹkan ní ọjà, ẹ̀yin ìyá ọlọ́jà tẹ́ ń ta nǹkan ní ọjà, tó yẹ pé nínú owó díẹ̀díẹ̀ tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ń tà nínú àwọn ọjà tẹ́ ń tà, tẹ́ fi rán àwọn ọmọ yín lọ sí iléèwé, wọ́n jáde iléèwé, wọn ò ríṣẹ́ mọ́, wọ́n tún wá ń gbé ní ọ̀dọ̀ tiyín. Ṣebí torí pé kí wọ́n fi lè máa tọ́jú yín lẹ ṣe ní kí wọ́n lọ sí iléèwé, tí wọ́n bá parí iléèwé wọ́n máa ríṣẹ́ tó dáa, wọ́n á tọ́jú yín. Kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde tá wà, kò sí nǹkan tó jọ mọ́, kò sí nǹkan tó jọ, kò rí bẹ́ẹ̀ rárá. Ẹ ní láti ro àròjẹ, ṣé bẹ́yìn ṣe fẹ́ kó máa lọ nìyẹn? Ṣé ẹ̀yin fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ni? Kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀. Ní àwọn ìlú òyìnbó káàkiri tí àwọn ọmọ bá jáde iléèwé gíga, ilé ẹ̀kọ́ gíga, tí wọ́n bá parí iléèwé gíga, wọ́n á ríṣẹ́, wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe yẹ kó rí, bó ṣe yẹ kí ilé ayé rí nìyẹn, bó dẹ̀ ṣe rí ní ìgbà kan rí nìyẹn, rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. So kí ló wá ṣẹlẹ̀? Ẹ má jẹ́ kí Tinubu fi dúdú pe funfun fún yín. Tinubu ò lè ṣe. Tinubu ò nífẹ̀ẹ́ ìran Yorùbá. Tinubu nífẹ̀ẹ́ ara ẹ̀. Èmi, àfẹ̀mí, bámúbámú ni mo yó. Òun ni Tinubu. Ẹ má gbọ́, ẹ má jẹ́ kí wọ́n tún tàn yín lọ sí oko ìpanu míì pé Tinubu ni, Tinubu leléyìí, Tinubu leléyìí. Ẹ dúró tán, ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká ṣojo, nítorí pé Ọlọ́run wà fún wa. Ọlọ́run wà fún wa. Ẹ jẹ́ ká fi ìgboyà. Bàbá confirm international one. Respect bàbá. Ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá backing from international. Ẹ ṣé sà, ẹ káàbọ̀ sà. Ẹ má jẹ́ kí wọ́n fi dúdú pe pupa fún wa o. Ẹ má jẹ́ kí wọ́n fi dúdú pe funfun fún ẹ̀yin àti mi. Ẹ má jẹ́ kí ẹ wo iye tí wọ́n ń ta àpò ìrẹsì. Àpò ìrẹsì kan, ẹ wo iye tí wọ́n ń tà. Kò sí owó, kò sí iṣẹ́, kò sí iná, kò sí omi tó dára, kò sí ilé ìwòsàn tó dára. Àìmọye àwọn ẹlòmíràn tó yẹ kí wọ́n ṣì wà láyé lénìí, tó jẹ́ pé torí àìsàn kínkínní, àìsàn tí ò yẹ kó gba ẹ̀mí wọn, òun ló ń gba ẹ̀mí wọn. Ṣé ìgbẹ̀yàn làwọn kan ṣì ń sọ pé Tinubu, wọ́n ń pariwo Tinubu, wọ́n máa wá gbé owó, wọ́n máa wá fún yín ní, wọ́n máa di àpò ìrẹsì, wọ́n máa pín àpò ìrẹsì, wọ́n máa bù sínú báàgì, wọ́n máa dì fún yín torí kẹ́ fi lè dìbò fún wọn. Ẹ rántí, ìṣòro mélòó ni 5,000 ló fẹ́ yọ kúrò nínú ọ̀rọ̀ ayé yín? 1,000 kí ló fẹ́ dùn ṣe nínú ọ̀rọ̀ ayé yín? Tí a ò bá ṣọ́ra ká gba orílẹ̀-èdè wa nínú ọdún yìí, ní àsìkò yìí, àfàìmọ̀. Ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa. Dádì mi Fatai Motajo, ẹ káàbọ̀ sà. Ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa. Àfàìmọ̀ tí a bá gba orílẹ̀-èdè wa nínú ọdún tí a wà nínú ẹ̀. Ọlọ́run má jẹ́ kí Fúlàní kó máa jẹ ọba ní ilẹ̀ Yorùbá, kí Fúlàní kó máa jẹ gómìnà ní ilẹ̀ Yorùbá. Nǹkan tí Miyetti Allah tó fẹ́ nìyẹn, ló ṣe sọ wípé òun máa dìbò, ló ṣe sọ pé kí wọ́n dìbò fún Tinubu o. Tẹ bá dẹ̀ dìbò fún Tinubu, Shettima olórí burúkú, òun lẹ dìbò fún wọn. Apààyàn, àwọn terrorist, àwọn tí wọ́n ń gbé àwọn terrorist tí wọ́n ń gbé wọn wọlé nìyẹn o. Àwọn ni wọ́n wà nídìí ẹ̀. So ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ dáadáa. Ìdí nìyẹn tó sọ pé Tinubu, òun ni ìjì, òun ni wàhálà tó ń fẹ́ tó ní ilẹ̀ Yorùbá. Òun ni ìjì burúkú tó ń da ilẹ̀ Yorùbá rú. Báwo la ṣe lè dáwọ́ ẹ̀ dúró? Ó kù sí ọwọ́ ẹ̀yin àti mi láti má dìbò fún. Ó kù sí ọwọ́ ẹ̀yin àti mi láti gbé orílẹ̀-èdè Yorùbá tí Ọlọ́run ti gbà fún wa. Ó kù sí ọwọ́ ẹ̀yin àti mi láti má bá wọn lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ tí àwọn kan tí wọ́n pera wọn ní APC, àwọn ẹgbẹ́kẹ́gbẹ́
àwọn ẹgbẹ́ tí Ọlọ́run bínú sí. Èmi ò dáyàn lẹ́jọ́, mi ò dẹ̀ búyàn, ṣùgbọ́n èmi mọ̀ pé níwájú ọba ṣẹ̀dá Ọlọ́run bínú sí Tinubu. Ó ní ẹ̀jẹ̀ àwọn èèyàn, ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀, àwọn tí kò ṣẹ̀, ó ní wọn, ó wà lọ́wọ́ ẹ̀. Ẹ bá mi bèrè, àti ẹ̀rí gbọ́ngàn àrí ìkà pépà gbé jáde wípé ó wà nínú àwọn tí ó ní kí wọ́n fi olóyè Sunday ọmọ Adéyẹmọ kí wọ́n má tí jẹ́ kó wọ ìlú Yàn. Ẹ bá mi bèrè ní ọwọ́ ẹ̀, ó lè má ṣe, kò ní ṣẹ̀yìn ẹ̀, ó máa mọ̀ sí bí wọ́n ṣe lọ sí ilé bàbá wa olóyè Chief Dr. Sunday Adéyẹmọ ní July 1st. Ó ní ẹ̀jẹ̀ Tinubu, Bọ́lá Ahmed Tinubu, ó ní ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ lọ́rùn tó pọ̀ gidigidi gan. Ṣé rántí bàbá engineer Funsho Williams, late engineer Funsho Williams, àti bẹ́ẹ̀ 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 lọ. Tá bá ní ká bẹ̀rẹ̀ sí ní kà wọ́n títí ilẹ̀ máa fi ṣú, a ò ní parí. Tí ẹ bá lọ jàjà ṣe mistake, tí Tinubu bá lè fi wọlé báyìí, ṣùgbọ́n kíyan má bàa fi ṣẹlẹ̀, Yorùbá nation, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Mo ní wọ́n ń pè mí fún ètò, mo ní láti lọ sí ìpàdé kan, wọ́n ń pè mí fún ìpàdé kan. So fún ìdí eléyìí, ẹ jọ̀ọ́ ẹ má bínú, a ò ní rí jù báyìí lọ. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo àti ẹ̀yin màmá mi gbogbo tí ẹ darapọ̀ mọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi share, tẹ́ bá mi like, tẹ́ bá mi love. Ẹ jọ̀wọ́ àwọn èèyàn sọ pé àwọn ò kí ń rí notification mi, mi ò mọ̀ díẹ̀. Mo mọ̀ pé àwọn Facebook ń ṣe nǹkan kan pẹ̀lú Facebook mi, pẹ̀lú page mi, but it's okay. Ṣọ́rọ̀ mi yé yín, èmi kàn ń ṣe nǹkan tí mò ń ṣe torí mo nífẹ̀ẹ́ ràn mi. That's just it. So ṣùgbọ́n ẹ bá mi turn notification yín on, bóyá kẹ́ double check. So ẹ dẹ̀ bá mi pín, ọwọ́ tẹ fi ń pín, ọwọ́ tẹ fi ń tẹ like love, ọwọ́ tẹ fi ń comment, ẹ ní fọwọ́ náà gbé ọmọ sìn o. Ẹ máa mú nínú owó. Lágbára Ọlọ́run, orílẹ̀-èdè Yorùbá yìí tá à ń wò lókèrè kò ní ṣẹ̀yìn ẹ̀yin àti èmi, a máa dìjọ débẹ̀ lágbára Ọlọ́run. Àlàáfíà la dẹ̀ máa fi lò ó lágbára Ọlọ́run. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé, Yorùbá nation nìkan òun ni ọ̀nà àbáyọ. Bàbá mi Àyàngbádé Kábíù, ẹ káàbọ̀ sà. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ̀yin tẹ́dẹ̀ ń tọ́kàn yín ṣe bákan, tó bóyá torí gbogbo nǹkan tó ń lọ lọ́tùn lósì, ẹ jẹ́ ká dúró. Ẹ jẹ́ ká dúró, bí mo ṣe sọ síwájú, ẹ jẹ́ ká tú ìdúró wa mú nísinsìnyí. Ẹ jẹ́ ká dúró, ẹ má jẹ́ ká ṣojo, ẹ má wẹ̀yìn, ẹ kọjú sí ibi téèyàn ń lọ, ibẹ̀ ni kẹ́ jẹ́ ká kọjú sí. Ẹ má jẹ́ kẹ́rù bà wá. Yorùbá nation, no going back. Yorùbá nation, òun nìkan ló lè ṣe. Ó ṣeé ṣe kí n jáde lọ́la torí mo ní láti attend a meeting kan. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ o, ó dìgbà kan náà o, ire o.